Sherry ńgbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ ńgbà tó sọ fún mi mo wá sọ fún mo ní ọkọ mi ló ṣe kinní yẹn o ọkọ mi ló ṣòwò yẹn mo dẹ̀ pé ààrẹ lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n láwọn ti ṣe ààrẹ láwọn ti ṣe owó yẹn of course mi lè argue now 91,000 naira èlò ni 91,000 naira even kó jù bẹ́ẹ̀ lọ you don't understand even kó jù bẹ́ẹ̀ lọ mi lè argue now. Tọ́ ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin ó ti padà sọ gbogbo bí ọ̀rọ̀ náà bí ó ṣe jẹ́ o ó ti sọ gbogbo bí ọ̀rọ̀ náà ṣe jẹ́ bí wọ́n ṣe sọ wípé ó ṣe lọ ṣe olè ní ìdùmọ̀ta gbogbo rẹ̀ ló explain bí gbogbo rẹ̀ ṣe lọ nínú fídíò yìí ẹ farabalẹ̀ kẹ́ ẹ wo fídíò yìí láti bẹ̀rẹ̀ títí dé ìparí torí wípé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni Lizzy Anjorin sọ nínú fídíò yìí ó tún sọ̀rọ̀ nípa gbogbo àwọn tí wọ́n sọ̀rọ̀ náà kiri wípé òun ṣolè 91,000 gbogbo rẹ̀ ló sọ nínú fídíò yìí a ó máa play fídíò náà fún yín ní ẹ̀kúnrẹ́rẹ́ ó ti yá. má tiẹ̀ kọ́kọ́ sọ̀tẹ̀ out àwọn kan sọ pé mo borí ṣe bẹ́ẹ̀ sábọ̀dù ti máa ń sọ fún yín pé ọ̀tá mi borí lọ jalè ẹ ti gbàgbé pé mo rá máa ń borí ṣe bísínẹ́sì mi àbẹ̀bẹ́ kémi náà di ọ̀lẹ ẹ fẹ́ kí wọ́n máa bá wọn bà tèèyàn jẹ́ kí máa bá wọn bú àwọn èèyàn ẹ fẹ́ kí máa bá wọn bú àwọn èèyàn òun lè léṣ aṣọ yín rè one but I prefer this a ní kẹ́ mú gèdè kejì wá. Big brother Naija mọ́mí ẹ̀ báńkà ni wọ́n mi fẹ́ pé gbà tẹ́ ń ṣe lágbo ẹ jẹ́ kí n sọ ilé ìkẹ́ gbọ́ ẹ jẹ́ kí n sọ ilé ìkẹ́ gbọ́ ẹ jẹ́ kí n sọ mọ́mí Tóbi Bákèrè màá sọ ẹ má bínú mo máa sọ ilé Tóbi kí lorúkọ ẹ kí lorúkọ kíní tán ṣe ní program yẹn Tóbi Big Brother Naija Tóbi Big Brother Naija mọ́mí ẹ̀ báńkà ni wọ́n mo máa lọ yáwó èlé lọ́wọ́ mọ́mí Tóbi ní báńkì wọn nígbà tí o lè kó ṣọ́ọ̀bù mi lábúlé Ẹ̀gbá ẹ̀ tó lè kó ṣọ́ọ̀bù mi lọ́gbà ọ̀dọ̀ mọ́mí Tóbi ni mo ti lọ yáwó báńkì tí mo lọ ti yáwó èlé. Kí n fa Instagram ok ọ̀dọ̀ mọ́mí Tóbi Bákèrè ni mo ti lọ yáwó èlé nígbà tí wọ́n kó ṣọ́ọ̀bù mi lọ́gbà ọ̀dọ̀ mọ́mí Tóbi Bákèrè Tóbi Big Brother Naija ọ̀dọ̀ mọ́mí ẹ̀ báǹkì mọ́mí ẹ̀ ní Ọgbà lọ́nà Bẹ́gà mo ti máa lọ yáwó èlé èlò lówó tí mo yá owó tó jẹ́ pé tí n bá bá ọkùnrin méjì sùn mo gbọ́dọ̀ pa ni tí n bá bá ọkùnrin kan sùn mo gbọ́dọ̀ pa owó yẹn níbi tí tọ́lọ́run kẹ́mi pẹ̀lú stature àti àwọ̀ àti aṣọ tó dáadé tí n bá lọ bá èèyàn kan sùn wọ́n gbọ́dọ̀ fún mi ní times 100 owó yẹn mo lọ yáwó èlé nígbà yẹn mo lọ yáwó èlé ni nígbà tí gbogbo yín lọ club ńgbà yẹn owó èlé tí mo fẹ́ san ibi ìbáyìí mi ló wà nígbà yẹn níbo lẹ́yìn wà Dayo Badmus journalist ni wọ́n mọ̀ dáadáa kò sẹ́ni tí ò mọ̀ Dayo Badmus a máa tẹ̀lé mi tí n bá lọ yáwó èlé tí n bá lọ fi rajà tí n bá dé tí n bá ń kiri lóru Dayo Badmus a máa tẹ̀lé mi dé àwọn junction tí ò jìnnà sílé ẹ̀ tí mo dẹ̀ máa kiri èmi nìkan tí màá máa tọ gbogbo ilé lọ tí màá máa gbé ọjà lọ mi ò páàkì mọ́tò kí n ṣàmúrọ̀bà torí mo yáwó èlé pé mo fẹ́ sanwó èlé èmi lẹ pè lólè èmi ni mo wá jalè lọ́dọ̀ ẹ̀yin Yorùbá àmọ́ ẹni tí ẹ fi ń tọrọ bárà ìyẹn nu ìṣó tó purọ́ fún yín pé bí ń pa òun tẹ̀bi tọrọ bárà fọdún 4 àwọn yìí ò kì í ṣolè àbí
ẹ̀yin ìyá àgbàlagbà yìí ọ̀dọ̀ yín làwọn ọmọ yín ti kọ́ ohun tó ń ṣe ń sìn. No more fracas. I repeat, no more fracas. Because your next target ó lè jẹ́ customer mi. And I value my customers. I love them. I can go to any length for my customers. For the sake of my customers, no more fracas. We will continue to expose you. Your next target could be my helper. Your next target could be my children's helper. Ọjọ́ tí Mohbad kú, ògo àwọn kan kú lọ́jọ́ yẹn. Ọjọ́ tí Mohbad kú, ìran àwọn kan kú lọ́jọ́ yẹn. Ọjọ́ tí Mohbad kú àti wáyé àwọn kan kú lọ́jọ́ yẹn. Àwọn wo ló kú lọ́jọ́ yẹn? Àwọn wo ló kú lọ́jọ́ yẹn? Gbogbo ẹ̀dá tá a bá kọ oríire ẹ̀ mọ́ Mohbad, ọjọ́ tí Mohbad kú ni gbogbo wọn ti kú sáyé. Yes. No more fracas in our cyberspace. Like I said, I will support Nigerian government to stop fracas. I will support Nigerian police to stop fracas. I will support the Oduduwas to stop fracas. Because their next victim could be you, could be me. Ohun tí wọ́n ṣe fún mi láàrin ọjà, nǹkan tó wà nínú ìwé wọn nìyẹn. Ohun tí wọ́n máa ń ṣe nìyẹn. Ohun tó ṣe fún mi láàrin ọjà yẹn, nǹkan tí wọ́n máa ń ṣe nìyẹn. Látijọ́ táwọn ti wà níbí. Látijọ́ tí wọ́n ti wà níbí. Ọjọ́ wo lèmi lọ gbé aláàánú wọn gbé kó kú? Ọjọ́ wo lèmi ti purọ́ mọ́ aláàánú wọn? Ọjọ́ wo lèmi ti tọpinpin aláàánú wọn lọ? Ọjọ́ wo lèmi ti wá aláàánú wọn lọ? Ọjọ́ wo ni mo ti ní kí wọ́n lọ pa Fọlárí? Ọjọ́ wo ni mo ti ní kí wọ́n lọ àtáàkì Fọlárí? Àṣẹ tí mo ń tẹ́ délẹ̀ fún mi nínú ọjà. Ẹ̀dẹ̀ tún wá síta. Ẹni tí nǹkan bá ṣe yín kí wọ́n wá mú ọ̀tá mi. Àbí ẹ̀yin dẹ̀ tí mo ń tẹ́ dẹ́ sílẹ̀ fún mi. Sódà tí wọ́n bá pa ọ̀tá mi, ayé ò ní lè sọ pé ẹ̀yin ni. If the whole world wants you fracas blackmailers to continue, I don't mind be the only person on my feet. No more fracas. No more blackmailing. No more blackmailing. No more blackmailing. No more blackmailing. I have told you that Lizzy Anjorin is your last bus stop.